Ìbàrẹ̀ o Olódùmarè ọ̀gọ̀tún ọba tẹ́rí lẹ́gẹ́lẹ́gẹ́ forí tàgbéjì omi. Ìbàrẹ̀ o Eledumare ọba tó ń sọ gbogbo nínú ohun gbogbo. Ọba tí sá ẹlẹ́dìlé o àṣàtọ̀jọ́jà ìwọ ló sọ pé dìgboro àṣẹrúdọ̀mọ aládé. Ọba tó ń fúnni lọ́wọ́ ọba tó ń fúnni lọ́mọ ọba mi. Ọba tó mú gbogbo nínú ohun gbogbo lórí ohun gbogbo níbi gbogbo nígbà gbogbo àti nígbà kúgbà. Ẹ̀yin la mẹ̀dá apẹ̀dá alẹ̀dá ọ̀gbàǹgbà tìrí gbàǹgbà alágbádá iná Onílé ayé o aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn onílé ọ̀run. aládé gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ bí ẹni ńlá yìí kábíyèsí o. Ọba tó ń bẹ kí pẹpẹ tó máa bẹ kábíyèsí o. Ajípèrè ọgbọ́n ajípèrè ògo ọ̀gbàgbà agbátẹ̀wọlẹ̀ wómúwómú. Ọba ńlá ọlọ́wọ́ ńlá alágbára ńlá aládé ńlá ọba fẹ̀rẹ̀gẹ̀ 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 jígẹ̀. Paríparí ọlá o paríparí ògo ọba tó ń gba agbára lọ́wọ́ alágbára tó tún fi agbára alágbára dààmú alágbára òpó kìrìbìtì afẹ̀yìntì máyẹ̀. Nílé ayé o nílé ọ̀run ọba tó ń gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára gbani Èdùmàrè ọba lè wí lè ṣe ọba lè ṣe lè wí o. Yàgbó yájú ọkùnrin ogun ìbàrẹ̀ o àpọ́nlá tó sọlé ayé rò erin lọ́kọ̀tà bu aṣọ kọmọge kó tó rè lé ọkàn. Ọba tó láyé o ọba tó lọ́run ọlọ́run ọba mi ọba tí nǹkan kan kì í hun ayérayé onílé ayé onílé ọ̀run ọba àná ọba òní ọba ọ̀la ọba ọjọ́ gbogbo. Igbó fi dúdú ṣọlá ọlọ́run gùn wà nínú ìtànṣọ́ ògo ọba mi àgbé ti bí òkè ó bú lọ́rùn ayé pa lọ́lọ́ o òdìdè wúyẹ́ 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 ilẹ̀ mi tìtì ó jagun kẹrù ọlọ́run àwọn onínúure àtìjẹ́ aláṣẹ́jú bomi gbóná wa kan má ti kalẹ̀ yìí. Ọba gbà gbogbo ọba wákàtí ọba ìṣẹ́jú ọba ọjọ́ ọba ọ̀sẹ̀ ọba oṣù ọba ìgbà ọdúndún ti sọlú dẹrọ akíọ. Aṣòro kọdùn bí ògiri gbígbẹ ọlọ́run tí ó yí padà ní same today tomorrow forever. He that is not a man that he could change. He that speaks and heart, he that heart and speaks. He who speaks and does not change his word o. Asọ̀rọ̀ máa yẹ o, onímájẹ̀mú olùlànà ọlọ́run ọ̀rọ̀.